Koiki now will bring the work closer to your doorstep. This is Ibadan Expressway. Àwọn inú igbó tẹ̀ ń wò ó sìn according to ó yẹ kí drone kó máa fly kiri gbogbo inú bẹ̀. Tó bá jẹ́ pé security tó péye wà ní ilẹ̀ Yorùbá, drone ó yẹ ká máa rí drone kó máa fly kiri kó máa monitor all this gbogbo nǹkan tó ń lọ nínú àwọn igbó yìí fún safety ará ìlú, fún safety àwọn àtàjẹ́ citizen ọmọ ìlú, fún ọ̀rọ̀ ètò ààbò. I need the drone. Today be the 11th of October year 2025. I need the drone láwọn inú igbó wa, drone kó máa fò kiri kó máa fly kiri so that a lè mọ àwọn nǹkan tó ń lọ ńbẹ̀, ẹni tó ń ṣiṣẹ́ ibi, ẹni tó ń ṣèkà, gbogbo ẹ̀ máa wọ̀n sí wa.